èmi sábà fèsì ọ̀rọ̀ èèyàn ọba àdéfìlà bí ẹrù wèrè ní fèsì sí. Olódùmarè ọbọ̀run ìbà rẹ ọba lánàá lénìí ọba títí ayé àìnípẹ̀kun. Mo kí wa pé a kú ọdún Ọ̀ṣun Òṣogbo. Ẹ̀mí wa ó ṣe púpọ̀ rẹ̀ láyé. Ìfanisù ló gbọ́jọ́ ọdún iṣu ta. Kókò ló gbóhùn àrèrè lálẹ́ wù, àkèré ń lọ gbọ́ kúkú òjò ló fò rakinrakin lójú Ọlọ́run. Adébáfọ́yẹ̀kú tí ń relé òfun lọ rèé sọdún. Ìgbà tó yẹ̀kú tó relé òfun lọ rèé sọdún, àjòjòjò ayọ̀yọ̀yọ̀. Mo ṣe níwúre pé gbogbo àwa tá a jòrúkọ gbé ní sí alẹ́ àná níwòye àmọ́dún àgbò tó làwo lórí wákàwákàwákà ìní ọ̀jẹ̀ pin tiwa ní jíjẹ. Mo kí bàbá wa Àtaọ́jà tìlú Òṣogbo pé wọ́n kú ọdún. Mo kí gbogbo ẹ̀yin ìyá Ọ̀ṣun kárí orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbálá ayé pátá. Gbogbo àwa bàbá Ọ̀ṣun gbogbo apáta ni mo kí. Gbogbo ìsìn wẹ́wẹ́ ọlọ́ṣun gbogbo apáta náà ni mo kí o. Mo wá kí gbogbo àwọn ìran míì ẹ̀yà míì tí wọ́n nígbàgbọ́ látara omi tí wọ́n wá látorílẹ̀-èdè wọn tí wọ́n wá kún wa ìlú Òṣogbo wọ́n gbàlejò. Bí a bá sì wo ọdún eléyìí a rí i pé ọdún àrà ọ̀tọ̀ ni. Ọdún àrà ọ̀tọ̀ ni o. Ènìyàn pọ̀ àfi bí omi. A jẹ́ pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣiṣẹ́ lórí afẹ́fẹ́ tẹ́ ẹ̀ sùn tẹ́ ẹ̀ wo iṣẹ́ yín yọ. Bí abẹ́rẹ́ bá bọ́lẹ̀ lódú Ọ̀ṣun ó fẹ́ lè mọ́ kanlẹ̀ torí pé ara èèyàn ni ó jábọ́ sí níbi tí àwọn ènìyàn tí wọ́n ń fi ẹ̀gbẹ́ kò ẹ̀gbẹ́ tí wọ́n ń fi ara kín ara díẹ̀díẹ̀ náà làtúnṣe máa wà torí pé ọdún tá à ń ṣe yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ bí ọmọkọ́mọ ìrankíran oníwàkiwà wọ́n ń lo àǹfààní ọdún yìí láti máa fi ṣàwọn ìrìn àjò tí ò dáa ṣùgbọ́n díẹ̀díẹ̀ náà ni. Nígbà tó bá yá tí ojú àwọn tó yẹ kó là sí ìrìn àjò bá túbọ̀ tó ń là sí ń ti ń là sí wọ́n gbìyànjú ṣùgbọ́n a rí i pé àtúnṣe ọ̀pọ̀ ètò ààbò á pọ̀ àmójútó á pọ̀ ìtọ́jú yóò tún pọ̀ sí bí a ṣe gbà pé ètò ọrọ̀ ajé ìlú Òṣogbo ìpínlẹ̀ Ọ̀ṣun lápapọ̀ ó tún rú gọ́gọ́ sí torí pé kò sí ní téèyàn gbé kalẹ̀ tí ò bí owó tí ò bí ọjà ẹni tó gbé mí ẹran lérí gangan fẹ́ tà. Ọ̀rọ̀ tí mo wá fẹ́ sọ tí ó bí ọ̀rọ̀ yìí wá tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ ọdún Ọ̀ṣun Òṣogbo 2025 mo rí fọ́nrán ọ̀hún mo gbọ́rọ̀ ọ̀hún ṣùgbọ́n mi fẹ́ fetí palàbà rẹ̀ pé ká ṣe bí ẹni pa àgbọ́ ó lè tó bí ijọ́ méjì mẹ́ta ṣe rí ìgbà mi ń bẹ tí mo bá ra jìn tí mo jókòó jẹ́ tí mi sọ̀rọ̀ kì í ṣe pé kò sọ̀rọ̀ tá a lè dá sí kì í ṣe pé bóyá àmọ́ tá a lè sọ mélòó ọ̀rọ̀ la fẹ́ sọ ṣé ti olórí oko wa tí wọ́n fọwọ́ dá plane dúró ṣé ni ò sí tá a fẹ́ sọ nípa rẹ̀ ni tàbí ti alápò méjì nice tó sọ ohun tó mu di oníṣẹ̀ṣe ṣé ni ọ̀tọ̀ ká sọ̀rọ̀ nípa rẹ̀ ni gbogbo ẹ̀ lọ́tọ̀ ṣùgbọ́n inú mi máa ń dùn nígbà tí mo bá rí ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn tí wọ́n bá gba orí afẹ́fẹ́ tó ní kálukú bá ń sọ̀rọ̀ màá wá máa wòye torí pé àwọn àkókò kan ń bẹ tó jẹ́ pé adé ifá nìkan ni àwọn ènìyàn sì sọ̀rọ̀ kódà ẹlòmíì tó já sọ ara èèyàn wá ní sóun nìkan ni ṣùgbọ́n lónìí ńkọ́ ó ti di púpọ̀ orí mi ló kún kórí náà kó lódùmarè kó má jẹ́ kó burú orí tiyín náà ò ní burú bẹ́ẹ̀ ṣe ń like ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń share ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń comment inú mi ló dùn ara mi ń lọ yá gágá. Ọdún Ọ̀ṣun Òṣogbo pàápàá jùlọ ọdún Ọ̀ṣun awuyewuye bíi méjì mẹ́ta wá ń wá lórí ẹ̀ kí là kọ́kọ́ lórí kíní prayer mat àwọn mùsùlùmí tí wọ́n fi borí igbá Ọ̀ṣun prayer mat yẹn ní. Ẹlẹ́ẹ̀kejì àwọn kan jáde àwọn àfáà kan wọ́n ń sọ̀rọ̀ lórí pé òjò rọ̀ òjò ọ̀rọ̀
torí pójú ọ̀rọ̀ lóníṣẹ̀ṣe ṣe ń fajúro. Àwọn tí wọ́n sọ̀rọ̀ yẹn a kí wọn. Ìdùnnú wa nípa àwọn náà tiẹ̀ ń wò ó pé wọ́n tiẹ̀ wú ọdún Ọ̀ṣun Òṣogbo. Èyí tó dá ń bẹ nínú ọkàn wọn, èyí tí ò dá wọn fi pè wá sákìyèsí ni. Àwa ní láti gbọ́, a ní láti kíyèsí, a ní láti ṣàtúnṣe ló jẹ́ kí n fẹ́ sọ lórí nǹkan méjì. Àkọ́kọ́ tí màá sọ lórí rẹ̀ ni pé ìyẹn prayer mat tán fi borí igbá Ọ̀ṣun. Àtẹ́lẹ̀ kejì pé ọkùnrin rúgbá láti odò. ń fa wuye lọ́tún pé ọkùnrin rúgbá obìnrin rúgbá ọmọ tó ti rúgbá wọ́n fokó já ń fún wọ́n fi já létí wọ́n fi já mọ́ oníkálukú ń sọ tiẹ̀ sọkùnrin só lè rúgbá òòṣà. Ṣùgbọ́n kí n tó sọ nípa ti rúgbá òṣè rúgbá ẹ jẹ́ kí n sọ lórí prayer mat yẹn o. Ṣé rí n ta fi borí Ọ̀ṣun ẹ gbé síbẹ̀ jẹ́ ká yóò rí ẹ ti rí àbí kò tọ́ fún wa láti lò. Bí wọ́n bá ń koríkì Ọ̀ṣun ìlú Òṣogbo wọn a ní aró ní bẹ lóṣogbo ní ìlú Òṣogbo fi ń wù mí gbé. Aṣọ aró ń bẹ níbo lẹ sọ sí, àrán ń bẹ níbo lẹ sọ sí, òfin ń bẹ níbo lẹ sọ sí, sanyán ń bẹ níbo lẹ sọ sí, àlárì ń bẹ níbo lẹ sọ sí. Tó fi wá jẹ́ pé eléyìí òun la wá fi lérí igbá Ọ̀ṣun tá a lérò pé ó bu ẹwà kún. Tí a bá ráwọn ènìyàn tí wọ́n bá ń ta ko pé àwọn olóòṣà kan wọ́n ń tan àbẹ́là wọ́n ń tan kándù, àwọn olóòṣà kan wọ́n ń lo kinní kan ìṣẹ̀mí tá a bá ráwọn tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa àrìn àjò yìí ọ̀pọ̀lọpọ̀ wa là mọ́ bú wọn pé aláṣejù ni wọ́n, pé wọn ò mọ tí wọ́n ń sọ, wàhálà wọn ti pọ̀ jù, sáwọn nìkan ni wọ́n nímọ̀, sáwọn nìkan ni wọ́n lẹ́kọ̀ọ́. Ṣárí tí a bá ń sọ̀rọ̀ tàbí tó o bá gbọ́rọ̀ gbogbo ọ̀rọ̀ náà kọ́ lọ́mọ rí pé kinní yìí ọ̀dà. Èyí tó bá jẹ́ tiẹ̀ mú jáde nínú ẹ̀ dandan kọ́ ni kọ́ kọ́mẹ̀ntì tí ọ̀dà bẹ́ẹ̀. Ó ń wìn wá sí ni o. Kíní tẹ́ ẹ rí hun tí wọ́n fi borí igbá òòṣà yẹn. Ẹ máa dí ara eégún míì tó jẹ́ pé ni wọ́n fi sí ẹwà sí lára. Nígbà tẹ́ bá wọ ara eégún tẹ́ bá ti wégún lọ́kàn báyìí kíní kàábà lẹ́rìí mbẹ́. Lójú ẹni tó léégún ó fi sàrà sí ara eégún ni ṣùgbọ́n sọ bẹ́sìn mu. Á bira wa orí ọmọbìnrin kan tó jó níṣẹ̀ṣe kan Ọ̀ṣun ló gbé dání. Ó wá déwájú mi ńjọ́ náà ó lu tí mẹ́ta ó lu mú kan níbo mo ló tún lu náà. Ó sáà ṣe oge òkè ó lu tòkè lókè etí báyìí mẹ́ta ń bẹ nísàlẹ̀ ìkan ń bẹ ní òkè. Mo wá bi arábìnrin yẹn léèrè mo ní oore yèyé o ó sì dá mi lóhùn o gẹ́gẹ́ bí ẹni tí nǹkan yé o. Mo ní ẹ dákun ìyá mi mo fẹ́ béèrè kan ni wọ́n ní kí n béèrè. Mo ní ṣé oge àtẹwà tẹ múra yìí mo ní ṣé bẹ́ẹ̀ náà lọ́sùn ṣe múra ńgbà tí ń bẹ láyé. Ní ẹ bá fẹ̀rín sí i mo ní ṣé dandan ni kẹ́ ẹ lo tẹni ẹlẹ́ni ni. Bá a bá fẹ́ dára sáré eégún ṣé dandan ni kọ́ wá jẹ́ pé prayer mat ti mùsùlùmí ó lọ́ wá jẹ́ pé lálọ́rìí lò. Nítòótọ́ ìtí ń pè ní prayer mat yẹn tí wọ́n náà ṣe ẹ̀dẹ́ ni o. Torí táwọn náà bá ń claim rẹ̀ tí wọ́n sọ pé tàwọn ni àbá wọn dùn torí pé wọ́n yàwòrán wọn sí i. Tó bá jẹ́ pé ọba jẹ́ mùsùlùmí bọ́ ọba kéré tó o sì bẹ́sìn láyé ìyàtọ̀ fákòókò tí ẹ̀sìn pọ̀. Awọ ẹran ni wọ́n máa ń lò, awọ àgbò ni wọ́n máa ń lò bá a ṣe gbọ́njú bánu. Awọ àgbò yẹn tí wọ́n bá pa fún léyà ni wọ́n bò wọ́n wàá kàn máa rò gírí báyìí ó ní iye ọjọ́ tí ó fi gbẹ lọ́jọ́ tí wọ́n bá pẹ̀rẹ̀ bọ́yá fún làákọ́kọ́ máa jẹ gan. Ńgbà bá jẹ fún bàbá àdìjọ́ kẹrẹ àbíjọ́ kẹta látò máa jẹran. Awọ yẹn la bá láyé èyí tí wọ́n ń pè táwọn náà ń kílèmù ànábì ò bá láyé o ànábì ò lò ó rárá o ànábì ò lò ó. Awọ ẹran awọ àgbò ni wọ́n máa ń lò tí wọ́n fi máa ń kírun bá a ṣe gbọ́njú bá bí wọ́n ṣe máa ń lò nù. Ṣùgbọ́n nígbà táwọn náà ti wá lo ọgbọ́n inú tí wọ́n àtúnṣe àtúntò tó dé bá ní àjò wọn ìtẹ̀síwájú tó dé bá tí wọ́n á ní tí wọ́n á lọ rèé pé lógò yìí ẹja máa lò ibi ẹ̀sẹ̀ dénú. Awọ ẹran mélòó la fẹ́ pa tí ó tó mọ́ wọ́n sì ṣe fúnra wọn. Ṣé ńgbà tí wọ́n ṣe dandan ni ká bá wọn promote rẹ̀ ni. Ẹ rí oníṣẹ̀ṣe mi náà bí ó ṣe múra tó nígbà tí wọ́n bá dé fìlà àfáà ni ó dé. Ọ̀pọ̀ nù ẹ̀yin ìyàwó lóòṣà náà o ọ̀pọ̀ nù yín náà o yàtọ̀ fún bàbá lóòṣà wọ́n á ti múra òrìṣà tán fìlà àwọn àfáà ni wọ́n ó dé sórí
wọ́n sì fi kó dẹ wọ́n fi ha kábíra wà ká láwọn àáfàá yẹn ọba ṣe yẹn ká láwọn mùsùlùmí ọba ṣe fìlà yẹn kí láá lò ìtí wọ́n lò yẹn ni ẹjẹ́ á padà sí bàbá láwọn ọmọ tí wọ́n bá lẹ́kọ̀ọ́ tí wọ́n máa ń gbógun ti àwọn tí wọ́n ń lo kándù ṣe bí fìtílà la bá láyé ṣé wọn ò ta kòkó fìtílà mọ́ lọ́jà ni ẹjẹ́ á gbé nǹkan tiwa náà lárugẹ ẹjẹ́ á ṣe irú odò Ọ̀ṣun tó bá jẹ́ pé ìdí ṣe pánú ṣòkòtò ni ìlọ́tẹ́lòmí lọ́rùn kọ́ wọ̀ lọ ṣùgbọ́n mọ̀ pé lágbo ọbẹ̀ kò ní í tà àfẹnì tí ọba mábùkù bára rẹ̀ ń ló jẹ́ kẹlòmí ọwọ́ sòfin tipátipá o ẹlòmí ò tí ì kú òròdò tásọ fi ń nílá ní ń jára pàtì wò ó kí ní aṣọ ti wo jùjáre kí báyìí pé n tó dé tó jẹ ọpẹlẹ tiẹ̀ má fi kọ́ra àgbá kan nù ti ẹnu tó bá ti mọ́ ọ lára ó ti dòun bó o ṣe ń sọ pé kò mọ́ ọ lára o ò lè wọ́ o lè wọ́ ṣé wọ́n tí ò mọ́ lára ṣé ń lọ́ fi kọ́ ọmọ rẹ ìyá pọ́n sókòtò nùdí ọmọ náà pọ́n sókòtò nùdí àmẹ̀gbọ́n àmàbúrò àmọ́ máa mọ ya ọ̀tọ̀ lásọ ìwọ̀nú ilé tọ́rọ̀ bá ti dọ̀rọ̀ òrìṣà ẹ jẹ́ ká mọ ààtò rẹ̀ bá àbámọ̀ ẹ jẹ́ á béèrè kò bójú mu kò tọ́kọ̀ yẹ kò wọ́ lásà ká fọwọ́ rà dí àná ẹni kò dá o láti máa lo peyamati tàwọn ti mùsùlùmí hù a jẹ́ pé tí wọn ọba kúkú ní bóyá wo ẹran tí wọ́n fi máa kírun náà àwa náà fi bò ó láfi bò lórí torí lómi ọgbọ́n ọ̀yọ́ wà gbé lọ síbi ọpọlọ rẹ̀ tó kúrú pé kí wọ́n ló burú mbẹ̀ alẹ́ ìta abáláyé awo ẹran ṣé awo ẹran lálò láfi bò lórí torí pa fẹ́ bá wọn ṣe torí pa fẹ́ lọ́nà tiwọn ẹ jẹ́ àkíyèsí ẹ̀yìn àríkẹ́ special bí mo fẹ́ rántí orúkọ arábìnrin tó sọ̀rọ̀ yẹn bí n bá gbà ọ̀rọ̀ tó sọ kì í saburú ẹ méjì àrí bí aburú òfin pè á sákèsí ni ká ṣàtúnṣe ibẹ̀ lọ́tọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń lò sáré eégún ká sọ pé wọn bá gbìyànjú ká tún ṣe àtúntò kò dé bá rí àjò tiwọn ṣé awọ tí wọ́n kírun ṣe lẹ́tò sáré eégún yín èyí tẹ́ lò náà ẹ padà sí ní ẹlọ́rìí máa lò kódà mo sọ ní ṣẹ́kí torí pé bá a bá ń bára wá sọ nínú ilé bá a bá gbọ́ bábùkù ó ṣe máa wá látòdénu ọdún gbogbo àgbáyé tí gbogbo àgbáyé wá pé wò tí gbogbo ayé wá kí wọ́n wá máa gbé bọ̀ kí wọ́n máa gbé òòṣà yẹn bọ̀ kí wọ́n wá rí i pé ìsàmì Mẹ́kà ìsàmì Kàábà ìní ń bẹ lára tí wọ́n fi bò àwa ló bùkù ìyẹn ní ọkùnrin rú òòṣà ọkùnrin òrù òòṣà ká sọ̀rọ̀ ń pè èèyàn náà ẹni tó sọ pé ọkùnrin ní ló rú òòṣà ohun tí ò bá yé ni kò má gbà á dà ọkùnrin a máa rú òòṣà ọkùnrin lè ṣe kí ni ọkùnrin lè rú òòṣà nítòótọ́ òrìṣà obìnrin ni tí ń jẹ́ Ọ̀ṣun Ọ̀ṣun lákọ Ọ̀ṣun lábo kò dé ní bó ṣe lákọ tó lábo láàyè akọ ẹ bá kọ mbẹ láàyè abo ẹ bá bo mbẹ àwọn àyè kan ń bẹ tó jẹ́ pé Ọ̀ṣun ti wu ìwà tó jẹ́ pé Ọláyínká ni olódìpọ̀ ọkùnrin mbẹ bí wọ́n bá ń ka orúkọ Ọ̀ṣun ojúṣe Ọ̀ṣun tí wọ́n bá ń kà ní kọ̀ọ̀kan èjèèjì wọ́n wàá sọ̀rọ̀ Ọ̀ṣun débi pé Ọ̀ṣun kan ń bẹ tí wọ́n ń pè ní lóògùn Ọ̀ṣun lóògùn yẹn ọkùnrin lọ́nà ọbẹ̀ Ọ̀ṣun náà sì ni o èyí ló fa sábàbí tó fi jẹ́ pé bá a ṣe rí bàbá Ọlọ́ṣun ìlà ń rí ìyá Ọlọ́ṣun bàbá Ọlọ́ṣun tó gbé igbá láti odò wálé kì í sọdún ní lọ́bẹ̀rẹ̀ o a ti ń gbọ́ bàbá Ọlọ́ṣun tipẹ́ obìnrin ò ní láwo kọ́mọ́fà yọ ọkùnrin lẹ̀ ṣé àmọ́ pé Ọbàtálá ọkùnrin ni láàyè ibi tí wọ́n bá ti ń gbé tí ń jórìṣà Ọbàtálá náà jáde ọkùnrin lè gbé obìnrin lè gbé Ọbalúayé oníwọ̀wọ́ àdó arọmọlóògùn dànù ọkùnrin ni o ọkùnrin lè gbé obìnrin lè gbé Ṣàngó Olúkòso Àyẹ́rọ́lú iná lójú iná lẹ́nu ọkùnrin lè gbé obìnrin lè gbé tí ó jáde bẹ́ẹ̀ náà lọ ya ọkùnrin lè gbé obìnrin lè gbé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èèyàn mẹ́ta ni mo fẹ́ kà fún ọ pé ó lè gbé ìjórìṣà ọkùnrin lè gbé kò déní obìnrin lè gbé kò dèjì ọba àlú lè gbé ó di mẹ́ta obìnrin tí ó gbé ọwọ́ tórìṣà yẹn bá fi múlẹ̀ ń bẹ̀ pé ọ̀nà báyìí ẹnikẹ́ ẹ máa gbàgbé ní ààyè obìnrin bọ́yọ́ ọmọ tí ọba tí ìmọ̀ ọkùnrin ni ẹjẹ́ ọmọ gbé ni tàbí kò fèyìn lọ́lẹ̀ ń bẹ̀ obìnrin ó gbé lágbèyè ọkùnrin lè gbé
láàyè ibi tó bá ti jẹ́ pé òòṣà yẹn bá fowó ẹ̀ lọ́lẹ̀ ńbẹ̀ pé ọya ọkùnrin ni kó gbé yìí tètò bá tètò ọkùnrin ó ṣe é. Ọba àlú lè gbé. Àwọn ọdún ìbílẹ̀ ìlú mi ń bẹ tó jẹ́ pé kò ní sẹ́lòmíì tí ó gbé òòṣà yẹn tó ju ọmọ ọba yẹn lọ. Ọmọ tí ọba bínú ìní ó gbé. Tí ọmọ tí ọba bínú tí bá fi lè gbé òòṣà, ẹ wádìí òòṣà yẹn dáadáa, ọba ló yẹ kó máa gbé, ṣùgbọ́n ọba ló fi dọ́là pèsè bí ẹ̀jẹ̀ mi ni. Kódà ọba ìlú wọn ti gbé rí kó tó di pé yóò wá sọ pé kí ọmọ òun pé kó máa gbé lọ. Ọ̀rọ̀ òrìṣà là ń sọ, kì í sọ̀rọ̀ Kaaba, kì í sọ̀rọ̀ nǹkan míì. Mo wá rí àáfàá kan tó jáde tó sọ̀rọ̀, mo gbọ́rọ̀ tí àáfàá náà sọ, inú mi dùn, ara mi sì yá gágá pé eléyìí ẹ̀jẹ̀ Fúlàní kọ́ ní ń bẹ lára rẹ̀. Fúlàní náà sì níbi tí wọ́n dá a sí. Ẹ̀jẹ̀ ẹ̀sìn Fúlàní kọ́ ní ń bẹ lára àáfàá yìí. Ó sọ̀rọ̀ k'Olódùmarè kọ́mọ́ kúrú làákàyè àáfàá náà. Ẹgbọ́n tí àáfàá náà sọ, ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí. Ọmọ Àkànbí tún yín náà ni o. Ẹ bá mi like, ẹ bá mi share. Mo fẹ́ kó kan àwọn tó ní ọ̀rọ̀ yìí lára. Ẹ jọ nítorí t'Ọlọ́run. Ọmọ tó ní ìyá àwọn ò ní sùn, òun náà ò ní fojú borùn. Gbogbo ẹ̀yin arítẹni máa wí nínú Islam, ẹ̀yin arítẹni máa wí nínú Mùsùlùmí, tẹ́ ń fàpáàdì ibo ti Islam mọ́lẹ̀, ẹ fà àwọn oníṣẹ̀ṣe sílẹ̀, ẹ fà àwọn Kìrìsìtẹ́nì sílẹ̀, ẹ jẹ́ kó ogun ó sùn, ẹ jẹ́ kó ogun ó mí, ẹ má yẹ ni òfò, ẹ má yẹ ni àdánù, awíwíwí ẹlẹ́ẹ̀ní gbọ́, ẹ fà àwọn Kìrìsìtẹ́nì lọ́rùn sílẹ̀, ẹ fà àwọn oníṣẹ̀ṣe lọ́rùn sílẹ̀. Èwo lórí burúkú tẹ̀ ń bá ká? Àìsàn àrùn tó pọ̀ nínú Islam ẹ rí ìwò, ẹ rí nǹkan kan ṣe, ẹ lọ ń tọ́jú gbẹ̀sìn ẹlẹ́sìn. Kí ló ń dà yín láàmú? Kí ni pọ́blẹ́mù yín báyìí náà? Gbogbo yín ẹ̀ ní láti bọ̀ tán rí o. Mi ò yọ anybody kú ń bẹ̀ níwọ̀ tó bá ti wà ń bẹ̀. Now ẹ wo àfáà kan tó tún jáde nísìn, bóyá blogger ni bí nǹkan kan ní àmì yìí tí ń ṣe ń bẹ̀, tí ń claim pé mùsùlùmí lòun. Kí ló kan ẹ pẹ̀lú Ọ̀ṣun Òṣogbo tán ṣẹ̀ṣẹ̀ ṣe? Kí ló kan lé ayé rẹ̀? Ṣé ìyá rẹ̀ ń ṣọ̀ṣun ni? Ṣé bàbá rẹ̀ ń ṣọ̀ṣun ni? Débi kó tún wá lọ ń yọjú wo kíní wọn tó lọ ń gbé sórí afẹ́fẹ́ tó ní àwọn ọlọ́ṣun o, wọ́n ṣe Ọ̀ṣun tọdún yìí o, wọ́n ti ro kàn pójò rọ̀, òjò rọ̀. Ó wá gbé fọ́tò àwọn ọlọ́ṣun yẹn, ó wá nídìí tí wọ́n ṣe fajúro nìyẹn. Wọ́n ṣò arúgbá, wọ́n ṣò bàbá kan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, ó ní wọ́n fajúro pé ó dùn wọ́n. The funniest thing tó tún wá fi bọ̀rọ̀ jẹ́, ìwọ ní bóyá ẹni tó ru igbá bóyá ó ti balẹ̀ ọba jẹ́, nítorí ẹni tó gbọdọ̀ ru igbá ó gbọdọ̀ jẹ́ ẹni tí ò tí ì mọkùnrin. So bóyá yẹn ti mọkùnrin, ó ti balẹ̀ ọba jẹ́, ó ti bọ̀nà jẹ́. Ṣé yẹn l'Àlùkùránì ràn wá? A ti ní wèrè skan wèrè lórí díẹ̀díẹ̀ wá kan fúra ni o. A dẹ̀ ti ń súnmé tí ọjà tá a fẹ́ já wọjà báyìí. Àwọn wèrè tó wà nínú Islam tírìtì ẹ̀. Ṣé kò sí mùsùlùmí tó lè ṣe wáàsí láì bú Kìrìsìtẹ́nì? Ṣé kò sí mùsùlùmí tó lè ṣe wáàsí láì bú oníṣẹ̀ṣe? Tẹ́ ẹ ṣe plain wáàsí. Bí wáàsí inú Àlùkùránì bá ti tán, wáàsí tí ń bẹ nínú Àlùkùránì tó bá tán, ẹ pa Àlùkùránì dé kẹ́ ẹ yí páálí rẹ̀ sẹ́yìn, ẹ fẹ̀yìn páálí rẹ̀ ṣe wáàsí, ẹ má jẹ́ kó rí yín burú ẹ̀yin pípù yìí. Ẹ kàn lọ ń fa wàhálà lẹ̀, ẹ lọ wo kọ́mẹ́ǹtì àfa àwèrè yẹn nísìn. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní bú Ọlọ́run, wọ́n bẹ̀rẹ̀ sí bú ànábọ̀ Muhammad. Kí lànábì ṣe fún yín torí t'Ọlọ́run báyìí? Humanity person lànábọ̀ Muhammad sallallahu alaihi wasallam. Ẹjọ́ kí mo tiẹ̀ ń wí kò ní dáa fún yín, abẹ́fẹ́ ṣòfò ni. Ẹjọ́ orí burúkú wo nìyẹn? Ẹjọ́ wo ni mò ń sọ fẹ́yìn olórí burúkú ẹni òfò ọmọ òfò yìí? Tá a bá dẹ̀ woru yín náà, ẹ ń lọlé ọlọ́sùn, ẹ ń lò sọ́dọ̀ gbogbo wọn, ẹ mọ̀ wá bú wọn níta. Ẹjọ́ wèrè wo ni mò ń sọ fún yín? Ẹ ní ṣoríire. Gbogbo yín tẹ́ ẹ lọ ń bú Kìrìsìtẹ́nì, tẹ́ ń bú àwọn oníṣẹ̀ṣe, tẹ́ fi ń kó wàhálà bá Islam, tá a fi ń gbọ́n tí ìṣe tànábì, tá a fi ń gbọ́n tí ò ṣẹlẹ̀ nínú Islam. Owó tẹ́ bá kójọ eré ibú ní ó fi gbẹ̀yìn ẹ̀ fún yín o. Yóò kalẹ̀ ni kò ní kalẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Tó bá jẹ́ pé ẹ̀yin Kìrìsìtẹ́nì náà bá lè ṣe, tẹ́yin oníṣẹ̀ṣe náà bá lè ṣe, tó bá jẹ́ pé ẹ bá lè jọ nítorí t'Ọlọ́run, táwọn kan bá ti gbẹ́nu tí ò dá sí yín, ẹ má bú ànábì mọ́, ẹ má sọ̀rọ̀ sọ́lọ́run ọba Allah mọ́.
àwọn gangan ni ẹ máa wọ̀n lépè mo fọ lọ́hùn ọba búra èmi ọmọ àkànbí tù máa bá yín ṣe àmínà sí tó bá yẹ pé ẹ bẹ́ẹ̀ bá ti ẹ má bu Kristi ẹ má bu ànábì mọ́ ẹ jọ ẹ má yẹ̀yẹ́ alukurani mọ́ ẹ má sọ̀rọ̀ tí ọ̀dà sáwọn bàbá dáadáa tí wọ́n ti ṣiṣẹ́ dáadáa ọmọ àlè làwọn tẹ́rí tá ń ṣe kínní yìí mọ bí wọ́n ṣe fẹ́ yà àwọn eléri ibú ni wọ́n bá ya ẹlòmíín sùn lábẹ́ bíríìjì ni láwọn tẹ́lá àwọn míì tẹ́lá wọn píríìtì ọ̀rọ̀ Ọlọ́run yìí tán jẹ́ kẹ́ ẹ má bu ànábì yìí àwọn dáadáa wà nínú wọn bọ̀tẹ́lérí ibú ní farahàn ju ẹjọ́ nítorí tọ́lọ́run mú bẹ̀yìn ni kí ló kàn yín pẹ̀lú Ọ̀ṣun Òṣogbo òjòrò ójójò lé bàbá rẹ̀ òjòrò sójójò lé ìyá rẹ̀ now nísìn ẹ lọ wo comment section wàláì wọn bú àfa yẹn mọ́ ànábì náà ń sọ̀rọ̀ sí alukurani náà ń sọ̀rọ̀ sí wọ́n ti wá differentiate wọn náà tọ̀rọ̀ Ọlọ́run ọ̀tọ̀ ní Allah kí ló dé tá ń ṣe báyìí àwọn kan bẹ nínú Islam àwọn tí ń lo àlìjànú bẹ́ẹ̀ ẹ pawọ́pọ̀ kẹ́ sọ̀rọ̀ sí wọn àwọn kan láwọn ń gbé ẹ̀mí tí wọ́n tẹ̀ wọ́n sérí bẹ́ẹ̀dì mo ti ẹ̀rí kan lẹ́nujọ́ mẹ́ta yìí ó dà pé mo ṣe ń wo lórí skin kí n lẹ́ ní àmà ní ojú ọwọ́ àwọ̀ glove bí àwọn kérúbù and seraphim torí tọ́lọ́hún ó tún mú gbogbo ẹ̀ dání kò sì mọ kéwù ẹyọ kan ó sì fẹ́ jo lórí ó wá lóun gorí ẹ̀mí ni wọ́n ń pariwo ojú ra wọn lóò ìlà nínú àlùkùránì àáfàá kan dẹ̀ ló ń bà kí ẹ̀ ọ̀pọ̀ tá a bá lọ wò ó lè jẹ́ àáfàá kan ló máa befriend ẹ̀ rí yẹn sọ ẹja wo wèrè inú Islam náà ẹja wo wèrè inú Islam ẹni bá máa dáṣọ fún ni tọrùn ẹ̀ láwò ẹ foníṣẹ̀ṣe sílẹ̀ ẹ jẹ́ wọn ṣayé wọn ẹ fa àwọn ọmọ ìyá wa nínú Kristẹni sílẹ̀ ẹ jẹ́ wọn ṣayé wọn ẹja rán wèrè ayé wa nínú Islam ọ̀pọ̀lọpọ̀ ló ti bà Islam jẹ́ kí ló dé ẹ̀yin nu Ọlọ́run wo ẹ bá mi share ẹ bá mi type ẹ bá mi like ẹ bá mi send ẹ kó bá anybody kò ní dáa fún gbogbo ẹ̀yin òbílẹ̀jẹ́ olórí bú gbogbo. ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu àáfàá yìí tírú àwọn àáfàá báyìí bá pọ̀ láyé ayé ò ní bàjẹ́ tó nǹkan. mo wá ń fi àkókò ìjẹ́ kó yà wá tá a jó níṣẹ̀ṣe ṣe rí ọ̀pọ̀lọpọ̀ pé ẹ̀gbọ́n mi mùsùlùmí ni àbúrò mi mùsùlùmí ni kò sígbà tí mo bá fẹ́ sọdún ǹjẹ́ ọba ti kù ọjọ́ mẹ́rin ni ó ti dé àjọ sọdún yìí ni àjọ gbogbo ń tó wulẹ̀ kẹjọ máa ṣe tọ́rọ̀ bá ti kọ̀rọ̀ ẹ̀sìn ìwọ àtẹ̀gbọ́n rẹ lẹ́jọ́ gbọ́ra yíyé gbogbo àwọn ọmọ tó rí tẹ́ ń bù tí wọn bá kọ́ wọn dáadáa wọ́n padà gbógun tì ọ́ lọ́la o gbogbo àwọn ọmọ ẹ̀gbẹ́ gbogbo àwọn ọmọ àbúrò wọ́n padà gbógun tì ọ́ lọ́la wọ́n sì mọ ọ̀nà tí wọ́n gbà láti fi ba tó ń ṣe ń jẹ́ ẹni tó kàn lọ́mọ o bó tiẹ̀ jẹ́ pé ìṣẹ̀ṣe lákòókò ìgbà tó bá dé tó fẹ́ wá gbilẹ̀ tó fẹ́ wá gbà ayé rẹ̀ padà ọmọ bíi ti ṣe ó lè jẹ́ pé àwọn ọmọ ẹni tí wọ́n bà nǹkan jẹun ìní ọ̀padà kó sínú pé ó yẹ lórí mọ́ tó ń tẹ́ ẹ bàjẹ́ ṣe irú wọn ní ẹ̀pọ̀ láyé lẹ́nu ni wọ́n ń tún ìṣẹ̀ṣe ṣe ta ní polongo rẹ̀ táyé fi ń gbà á k'Olódùmarè kó ràn wá lọ́wọ́ èmi ì sábà fèsì ọ̀rọ̀ èèyàn ọba àdéfìlà bí ẹrù wèrè ìní fèsì sí ṣùgbọ́n ọ̀rọ̀ tí n bá mọ̀ pé eléyìí ó yẹ ọ̀tọ̀ ká sọ̀rọ̀ nípa rẹ̀ màá wí ire o.